ẹ káàsán o. Kí lorúkọ yín sà? Orúkọ mi ni Prince Kure Olisa. Ẹ jọ kí nìkan tó fa ìjà? Nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé ní ìròyìn tá a gbọ́ àti òru àná ni pé ọmọ Yorùbá kan tó ń wa márùwá lọ sí ibi POS ó fẹ́ lọ gbó ní ọwọ́ Haúsá níbi tí wọ́n pè ní Strabag. Ó dẹ̀ fẹ́ gbó yẹn ó dẹ̀ ti deliver successfully, wọ́n dẹ̀ fún ní owó, ó dẹ̀ mú owó lọ ra nǹkan bọ̀. Márùwá ẹ̀ wà níwájú bí ló ti gba nǹkan yẹn. Ó padà wá síbi márùwá ẹ̀ fún márùwá ẹ̀ náà sọ pé owó yẹn ò successful fún ó revise this and this other. Wọ́n á fi ATM, wọ́n á wò network was bad. So ó náà ó pé kí ló fẹ́ ṣe network was bad, what can he do? Ok, márùwá òun ní fóònù ní kọ́kọ́rọ́ òun ní tó bá dé ọ̀la àbí nǹkan tó rí ilẹ̀ ti ṣú kàn lọ lé òun kàn wá concentrate ẹ̀. The next one náà ọ̀kan kan ń bọ̀ látẹ̀yìn because I was not there tó lè ta gbọ́ wípé ọkàn wà látẹ̀yìn látòrí òkè táwọn sọ ẹ̀wòrán òkè yẹn ní táwọn bandit ti wà ibẹ̀ wọ́n ti gbàbẹ̀ ilé bandit ni even wọ́n mọ̀ gbogbo àwọn èèyàn mọ̀ wọn fún ọlọ́pàá lágbára wọn fún àwọn ọlọ́pàá lágbára wọn bọ́ ọlọ́pàá lágbára láti kó débẹ̀ torí pé àwọn olówó Haúsá àwọn tó ń wa kùsà tó ń ṣe gbogbo ẹ̀ tó wà ní Strabag ń bí wọ́n máa ń fi owó dí wọ́n máa ń lo agbára wọn wọ́n máa ń parọ́ mọ́lọ́pàá tọ́lọ́pàá bá kọ̀wé mọ́ wọn máa parọ́ mọ́lọ́pàá àwọn ọjọ́ ọlọ́pàá ṣiṣẹ́ wọn bó ṣe kọ́ yẹ ṣiṣẹ́ wọ́n máa ń parọ́ mọ́lọ́pàá ni tó máa ń kẹ́ tó wọ́n wá ti parọ́ mọ́lọ́pàá láti transfer ẹ̀ lọ pẹ̀lú ìwà ìbànújẹ́ tó wà nù wọn nísìnyí ibẹ̀ náà ti send ó wá di ìgbà táwa àwọn àkọ́tà wa gbọ́ wa lọ pa ẹjọ́ kí ló lè ṣẹlẹ̀ bí eléyìí the next wọ́n kàn dàbò bolẹ̀ ni ṣùtì èèyàn bíi méjì mẹ́ta tó gbé bóyá wọ́n tẹ̀ dúkú náà báyìí ó lájọ́ pé àwọn ò fẹ́ mọ́ kí ìjọba bá wa bó ṣe ṣe móbì kọ́ wá ṣe bẹ̀ báyìí bó ṣe ṣe lọ́jọ́ tó ṣẹlẹ̀ ní móbì ọjọ́ ẹ̀ náà ṣe kí Mákindé jọ kó gbéra kó wá ṣe bẹ̀ ẹ́ sì fún wa kí wàhálà ò ṣẹlẹ̀ kí Mákindé wá dá ibẹ̀ balẹ̀ àfẹ́lẹ́ nìkan lórókè yẹn mọ́ kí Mákindé wá dáwẹ̀ bolẹ̀ léèní fún wa àwọn ọjọ́ àgbà o kó wá dáwẹ̀ bolẹ̀ fún wa kó wá dáwẹ̀ bolẹ̀ léèní. Àwọn wo ni wọ́n ń gbé orí òkè yẹn? Àwọn ọ̀ṣẹ́ Haúsá nìkan wọn èdè oríṣi Niger oríṣiríṣi èdè ló wà ń bẹ̀ tí ò sí Yorùbá èdè tá a gbọ́ àwọn ló wà ń bẹ̀ wọ́n wá sọ bẹ̀ kalẹ̀ fún wa ní èní kó tó dago márùn-ún kó wá ṣe bọ́n ṣe móbì kíákíá ilé ogun níbẹ̀ ilé ogun ilé bandit nìyẹn the largest city in West Africa tó gba gbogbo èèyàn láti ṣe business ẹ̀ kó má ba Ìbàdàn jẹ́ fún wa kó má ṣe o inú bí àwọn ọmọ Ìbàdàn lọ́wọ́ o inú bí àwọn Ọ̀ṣọ́ lọ́wọ́ wọ́n ní pé inú bí wọn kó má débẹ̀ bolẹ̀ kíákíá ilé débẹ̀ bolẹ̀. Deputy Governor ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ti wà ní ibi báyìí láti mọ kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní agbègbè Ojoo nílùú Ìbàdàn. Deputy Governor náà ti wà ń bíbà. Deputy Governor ìpínlẹ̀ Ọ̀yọ́ Igbakeji ìpínlẹ̀ Ọ̀yọ́ ó lẹ̀ ń wò lójú ìwò ròyìn yẹn láti wá mọ kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní bíbà àti báwo ni àwọn ṣe fẹ́ bu omi ẹ̀tù sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Àwọn èèyàn náà fi ẹ̀rọ náà àtẹ́yìn náà gbọ́n yẹn pé wọ́n ti pa àwọn Yorùbá tí wọ́n ti pọ̀ láti òkè yẹn. Ṣùgbọ́n Igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wà bí láti sọ̀rọ̀ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Alága ìbílẹ̀ Akínyẹlé ló ń bá Igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ̀rọ̀ lọ́wọ́ láti sọ kí nìkan tí ó rí kí nìkan tó ń ṣẹlẹ̀ ní ibi báyìí láti jábọ̀ fún Igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. náà lẹ́yìn gbọ́ tí wọ́n fi ẹ̀rù náà yẹn wípé àwọn ò fẹ́ àwọn tí wọ́n wà ní orí òkè ibi tí ẹ̀ ń wò lọ́ọ̀kan yẹn wípé ibẹ̀ gangan ni wọ́n ti ń dá wàhálà sílẹ̀ wá sí ìsàlẹ̀ ń bí bíbà.
díẹ̀ ṣe láàrin àti àwọn Haúsá ìyá gbọ́n ti ṣẹlẹ̀ wọn ó wá pe ẹ̀gbọ́n ẹ̀ ìpè ní kọ́gbọ́n ẹ̀gbọ́n ní àwọn ìpè ní gbọ́n bòǹdà ẹ̀gbọ́n ẹ̀ ló wá sí bí tó bá gbé kí ló ṣẹlẹ̀ bí ẹ̀dẹ̀ mú ẹ̀gbọ́n ẹ̀dẹ̀ náà pa síbẹ̀ kó fẹ́ dómìnà wọ yín ẹ̀dẹ̀ pa ọmọ ìbáyé Yorùbá ọmọ wọn ní pé ẹ̀ṣẹ̀ máa pa Yorùbá ara wa ẹ̀dẹ̀ kẹ́kẹ́ àwọn ẹ̀gẹ́ mọ̀tọ́ wọn ìbọn wọn ta léèdì ẹ̀wọ́n ẹ̀ṣẹ̀ lọ sí òkè ẹ̀wọ́n ló yìnbọn ẹ̀kẹ́ wà lọ́wọ́ yín ó kú wà lọ́wọ́ yín wọ́n yìnbọn láti inú ẹ̀wọ̀ lọ́wọ́ nìyẹn ẹbí jọ̀bẹ̀ àwọn yìnbọn láti bẹ̀ yẹn ó mú kan nínú àwọn ìbọn wa nípò owó náà ń bẹ̀ látọ̀ síta báyìí tó ti wọ́n gbé lọ wọ́n yìnbọn kan lójú. léèyàn mélòó la lè sọ pé ó ti jọ́lọ́ ń pè nípa mẹ́ta èèyàn ń pè Yorùbá àbáwúsá. Yorùbá ni wọ́n tó kọ́ o àfọwọ́yàn kan àwọn nílò pé nǹkan tó ṣe ò dáa àwọn náà yìnbọn o àwọn náà yìnbọn tó bẹ̀rẹ̀ sí wa ẹ̀kẹ́bọ̀ tó wà ní bọ́ọ̀mù lọ́wọ́ lọ́wọ́ o àwọn wà lọ́wọ́ lẹ́yìn sí wa ààrẹ tó di lọ́fíìdẹ́sì jẹ́ wà ẹ̀rí wà lẹ́yìn wa tọ́mọdé sáàmù dà láti máa náwọn àwọn tó yìnbọn fún bẹ́ẹ̀ o so àfọwọ́sá mọ́ lọ́jọ́ o àfẹ́ ọmọ o àfẹ́ ọmọ o. ẹ bá fẹ́ rí bẹ́ẹ̀rù wa ẹ̀yin bẹ́ẹ̀ ló wà kò lè jáde ẹ̀rú máa bà wọ́n. kò lè jáde ọ̀nà wọn ti máa jù. Tẹ́bá ń gbọ́ ìbọn náà ni ẹgbọ́ tó ń dún lákọlákọ yẹn. Tí àwọn Yorùbá tó wà ní Ọ̀jọ́ tí wọ́n pariwo wípé àwọn ò fẹ́ àwọn Haúsá mọ́ ní Ọ̀jọ́ nítorí ikú tí wọ́n bọ́ ṣe ń pa àwọn Yorùbá ti pọ̀ jù ní agbègbè Ọ̀jọ́ nílùú Ìbàdàn bíbí báyìí ìlú Ìbàdàn la wà ní agbègbè Ọ̀jọ́. ìdí ìbọn tí ẹ̀ ń gbọ́ ní ìsinmi wípé àwọn tí wọ́n dá ojú òpópónà dúró láti má jẹ́ kí ọkọ̀ rìn wọ́n ní àwọn ò fẹ́ kí wọ́n dá ojú òpópónà dúró kí ọkọ̀ máa lọ ní.
Ipe kí ọkọ̀ máa lọ, kí ẹnìkankan má dí ọkọ̀ kankan lọ́wọ́ láti máa rìn. Ìdí nìyẹn tí wọ́n fi yin ìbọn láti jẹ́ kí àwọn tí inú ń bí kán sún sẹ́yìn láti má dí ojú òpópónà Èkó sí Ọ̀yọ́ láti má dá dúró. That is it. You can't start it. náà ni pé àwọn ò fẹ́ ẹnìkankan mọ́ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kó wá wó gbogbo ilé tó wà ní òkè Ọjọ́ tí ẹ̀ ń wò lọ́ọ̀kan yẹn wípé bẹ́ẹ̀ ni àwọn ẹni ibi tí wọ́n ti máa ń ṣọṣẹ́ wípé kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kó gba àwọn láti wá wó gbogbo àwọn òkè tí ó wà ní ibi tí ẹ̀ ń wò lọ́ọ̀kan mi yẹn láti wá wo gbẹ̀ nítorí pé ibẹ̀ gangan ni àwọn aláàbí náà ti máa ń ṣọṣẹ́ wá sí ìsàlẹ̀ ní bíbà yìí. Bíbà yìí a mọ̀ fún ìrọ̀rùn ìdàgbàsókè àti ṣe bí Ọ̀yọ́ láàrin o Ọlọ́run ṣe bí ẹnì kan gbogbo àwọn ó ṣẹ̀wálẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ tó yẹ pé ìrìn àjò àǹfààní wọ́n nílé àgbàlejò lọ́fi lé wa lọ́wọ́ Ọlọ́run ní jẹ́ kí ní ìbàjẹ́ nọ́mbà 2 ìkejì èyí tó ṣẹlẹ̀ lánàá mọ́jú yìí nǹkan ọ̀bànújẹ́ ni èyí tó sì lè tako àlà sọ̀rọ̀ wa nípínlẹ̀ Ọ̀yọ́ ni ṣùgbọ́n ìjọba ò ní jẹ́ kí gbogbo ẹ̀ dàrú lábẹ́ báyòówù kó ti jẹ́ fúnni eléyìí lákọ̀ọ́kọ́ mo bá gbogbo àwọn ọ̀dọ́ wa àtàwọn àgbàlagbà mo gbà wá níyànjú pé gbogbo tó ṣẹlẹ̀ etí ìjọba ó ti dé tí ìjọba ìwádìí tó lóòrìn ó máa ṣẹlẹ̀ ìgbẹ̀yìn ọ̀dọ́ don't take laws into your hand. Ẹ ti gbọ́ ẹ má mú òfin sọ́wọ́ ara yín ẹ má dájọ́ fúnra yín ìjọba mọ ètò tó máa ṣe láti rí pé ètò àlàáfíà ó jọba nípínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ n'Íbàdàn bí ìwádìí tí ó máa lọ ẹni tí ajere òfin bá símọ́ lọ́wọ́ máa jìyà ìjọba fi dá yín lójú ṣùgbọ́n bá a ṣe wà ní ìsìn ìta rí ni pé tá a bá tètè dẹ́kun tó ṣẹlẹ̀ yìí wọ́n ti fẹ́ sọ di ẹlẹ́yàmẹ̀yà kó wa lọ́wọ́ ìjọba ọ̀dẹ̀ nígbà ìtura Nàìjíríà everybody is free to live, reside and pray anywhere in Nigeria. ṣùgbọ́n ṣe mọ̀ pé àwọn criminals wọ́n ikọ̀ criminals wájú bẹ́ẹ̀ni torí náà kọ́ àṣàyàn la máa ṣe gbogbo àwọn tí wọ́n bẹ̀rẹ̀ wàhálà yìí àwọn ìjọba máa tẹ̀ wọ́n
ìyà tó dẹ̀ wà lábẹ́ òfin kó máa jẹ wọ́n. Bẹ́ẹ̀ bá gbàjọba láyè láti rí pé a ṣe ìwádìí níbo ni kíní ti ṣẹlẹ̀, ọwọ́ àwọn wo ló ti ṣẹlẹ̀, àní lè yanjú ẹ̀. Ẹ̀yin ọ̀dọ́ wa ẹ̀yin ọ̀dọ́ wa mo fẹ́ gbà níyànjú ọwọ́ ọ̀sán la wà yìí. Eléyìí tó máa burú jù ni pé ká máa ṣe ìtọ́ni ìrìtìrìtì yìí bí ọwọ́ alẹ́ tó gbogbo yín pátápátá. Mo gbà níyànjú ẹgbẹ́ báyìí lọ sí ibùgbé wa náà. Because tẹ́ ẹ bá wà bí bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí títí di ọwọ́ alẹ́, nígbà táwọn agbófinró bá dé lálẹ́, wọn à ní mọ innocent people from criminals. Bẹ́ẹ̀ ṣe ń dí wọn lọ́wọ́ iṣẹ́ wọn, àwọn agbófinró náà wọ́n máa ṣiṣẹ́ wọn. Àjẹ̀fẹ́ ká sófin pẹ̀lú ọlọ́run ní jẹ́ ká sófin ẹ̀mí mọ́. A gbọ́ pé casualties méjì ló wà already confirmed. Ọlọ́run ọba láàánú àwọn tí wọ́n fara gba ọgbẹ́ nínú rògbòdìyàn yìí Olúwa tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀. Ikú wọn kò ní já sí òfo, ó máa ní ohun tí a máa mú jáde tó máa rọ gbogbo wa lọ́rùn. Lórí pé investigations ó ti bẹ̀rẹ̀ báyìí. Who is that person? Yes, I will take it out of this place. Who is that? So bí mo ti ń sọ, ẹjọ́ ẹ̀yin ọ̀dọ́ mo bẹ̀ yín, mo tún bẹ̀ yín. Lórúkọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ jẹ́ ká farabalẹ̀ láti ṣe ètò tó yẹ kíjọba ṣe. We can assure you that this will not go unchecked and sábà profile bí kìíní ṣe ṣẹlẹ̀. Àwọn tí agbèrè ìwà àbàjẹ́ ìbá tí wọ́n lórí they will declare criminals and they will pay the full wrath of the law. Ní báyìí ẹjọ́ tó lọ náà gbogbo àwọn ọ̀dọ́ wa tó dàbí ẹni pé inú ń bí ẹjọ́ bá ṣe kí ni a ṣe sùúrù títí ní ìjọba látàsìkò yìí lọ. Ẹ lè mọ́ rí wọn, investigations are ongoing. Tí ẹ bá dẹ̀ ní information tó lè ran ìjọba lọ́wọ́ lórí ohun tó ń ṣẹlẹ̀ yìí, gọ́ọ̀mẹ̀ntì ti kókó tó. Máa bẹ́ kí rowdiness yìí ó wà báyìí títí di ọwọ́ alẹ́ oníṣègùn ọ̀dọ́ tó gbogbo wa. Ẹ jẹ́ ká lọ síbi tí ìgbé wa. Because very soon we will be direct mú gbogbo àwọn agbófinró to take this place. Gbogbo ibi tí kìíní ìṣẹ̀lẹ̀ à ń sọ fún àwọn agbófinró Nibi ni o, ọlọ́pàá ni o, DSS ni o, Àmọ̀tẹ́kùn ni o, wọ́n á da ibi títí tí àlàáfíà yìí sọ̀kalẹ̀. Ọlọ́run ló. Alọ́rọ̀ ta fẹ́ sọ sa o. Alọ́rọ̀ ta fẹ́ sọ o. Àwọn ọ̀dọ́ rí o. Alága bí tí mi bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó ló wà. Àwọn ọ̀dọ́ ní ta fẹ́ sọ o.